mọ̀ ò ẹ kàn jù bá lọ. Bẹ́yìí láyé mọ̀ ò ẹ kàn jù bá lọ. Ọládùnjoyè ju ọ́ sáyé ọ̀dà bọ̀. Bẹ́yìí láyé mọ̀ ò ẹ kàn jù bá lọ. Bẹ́yìí láyé mọ̀ ò ẹ kàn jù bá lọ. Ọládùnjoyè ju ọ́ sáyé ọ̀dà bọ̀. Mi ṣe lójú ìrònígbòrò olùgbìkọ́ ní rẹ́ lọ. Àbá ire àbá yíyẹ o. Kàdẹ̀rí jọ́kọ̀dà kárí ọ. Ọ̀run kan lábẹ́sẹ̀ káyà òbí kọ̀ ẹ́yà. Ó kò di gbére o. Bẹ́yìí láyé mọ̀ ò ẹ kàn jù bá lọ. Bẹ́yìí láyé mọ̀ ò ẹ kàn jù bá lọ. Ọládùnjoyè ju ọ́ sáyé ọ̀dà bọ̀. Ibi kan jayédè òyìn ọmọ rẹ̀ á jẹ́ jù bá lọ. Chief Ọládùnjoyè THEOPHILUS AREGBESOLA. Ọ̀nà ìyẹn ọmọ rẹ̀ á túbọ̀ làásìrè. Èyí rẹ̀ á san o. Bẹ́yìí láyé mọ̀ ò ẹ kàn jù bá lọ. Bẹ́yìí láyé mọ̀ ò ẹ kàn jù bá lọ. Ọládùnjoyè ju ọ́ sáyé ọ̀dà bọ̀. Àkànṣán nìkan yọ̀ nájà kéwì ń dẹ̀ lọ súnlé. Ọjà lulẹ̀ ayé àmọ́ bà fi sílẹ̀ ní. Àjò láyé òṣèlá kan yábẹ́ ò adẹ̀ á ṣe yìí súnlera. Ọ̀run lulẹ̀ kọ́ ọlọ́run ọba dáadáa dògbólà ìtọ́rọ́. Chief Ọládùnjoyè THEOPHILUS AREGBESOLA. Ó ti ṣùwọ̀n bá kó yóò ṣe ó kojú dé. Lẹ́jọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 2025. Òsìn kejì ayé lẹ́jọ́ kẹtàdínlógún àtijọ́ kejìdínlógún oṣù keje ọdún 2026. Ilé Ẹ̀gúnmi quarters Ìjẹ̀ṣà Isu-Ekiti. Lábẹ́ bó ti wù káàrí gbọ́ ni dàgbà tó èyí òre ní bọ́ọ̀nì kẹ́gbọ́n ní rèké lọ. Ṣé lọ́rùn ẹ̀ bá kàn ní tẹlifóònù? Kàbá pè ọ́ lórí aago wí àbáwúrẹ́ wákàtí dán o. Ìyẹn ọmọ rẹ̀ ṣe léde ọ́ ò Chief Arẹ́gbẹ́ṣọlá. Kọ́ bá ṣe nǹkan ìrẹ́yìn ọ́ ní. Wọ́n bá rí láti yẹ ọ́ o. Ìyẹn ọmọ rẹ̀ wí káyé fúnrin báyà. Òwò lídẹ̀ àṣà bá ràn. Kàṣeyì ayé yà Ọládùnjoyè láṣà bá mi. Kí mo ṣe yìí bọ̀ ọ̀dọ̀ rẹ̀ lè má yà sí o. Èsúrú iyọ̀ láwùjọ ẹrù pẹ́ o. Kàṣeyì ayé yà Ọládùnjoyè láṣà bá mi. Kí mo ṣe yìí bọ̀ ọ̀dọ̀ rẹ̀ lè má yà sí o. Èsúrú iyọ̀ láwùjọ ẹrù pẹ́ o. Àbá alárè lẹ́gbẹ́ òun rántí rẹ̀ mẹ́ aparun. Àbá alárè lẹ́gbẹ́ òun rántí rẹ̀ mẹ́ aparun. Òkókò gbélérò lọ ìhà àmẹ́ àgbàgbé rẹ̀. Àbá alárè lẹ́gbẹ́ òun rántí rẹ̀ mẹ́ aparun. Ure ló múlé ayé ṣe o ọ̀run wá san ọjà rẹ̀. Àbá alárè lẹ́gbẹ́ òun rántí rẹ̀ mẹ́ aparun. Chief Ọládùnjoyè Arẹ́gbẹ́ṣọlá ṣe ní kó agbọ́rùn ṣọ̀run ire. Àbá alárè lẹ́gbẹ́ òun rántí rẹ̀ mẹ́ aparun. Ìyàn yàrá wíwẹ́ kan ju gbàgbé o láyé. Ọyìn olùfẹ́ àwọn ó dè dojú àlá o. Ọyìn ṣe lọ èṣùkẹ́ṣùkẹ́rán olùgbé ayé yìí rẹ̀ ayé o. Chief Ọládùnjoyè Arẹ́gbẹ́ṣọlá. Kóòrù rẹ̀ dàbí tọmọ titun. Ìjẹ̀ṣà Isu-Ekiti níbi kan bẹ́yì àtàbà rẹ̀ gan mọ̀ wí ọ nínú rẹ̀ kan
ọmọ ọ̀dọ̀ fi ògbóyè bọ́lá ọmọ amúhàn òbí dọ́jà kérésì ọmọ iye lọ́mọ kan gbé kára ìṣe lọ̀rọ̀ ọmọ òun kan ń lọ́ra gógógó ọmọ ọ̀lẹ́mùdá ìsù ọmọ ojoojúmọ́ rí sáyé ọmọ aságẹ̀dẹ̀ lérí tàbí kòkó yírọ ọmọ límọ̀ gidigidi ọ̀nà òkè ọjà ọmọ kọ̀ọ̀yọ̀ alọ́wọ̀ alọ́ ẹ̀sùn wọ́n méye mi ábẹ́ ọmọ ejò ìgọ̀rọ̀ títù ọmọ alágbàdo gọ̀rọ̀gọ̀dọ̀ èyí èkìrí ọmọ ìlọ̀lọ̀ ọmú paradè lédè ẹ̀gbọ́n ọmọ agbáṣọ lílágbẹ̀ẹ́yẹ ọmọ ọ̀rọ̀ sọmọ dìgbìgbì ọmọ akákeleje sóko lóko ọmọ gẹ̀dẹ̀ dáṣe ọmọ ìṣúrù pèépo ọmọ ọba mi ṣí ọmọ àníyàn pẹ́kùn ọmọ ọ̀rọ̀ ṣìgìdì ló ṣẹ́bẹ̀jú òde kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ ògbó ìgùn sórí òpósà ọmọ ògbó ìgùn sórí àjàbọ̀ ọmọ amúbọ̀rọ̀ yìí níṣu ọbùtù ọmọ agẹṣin yókò kó tún gẹṣin bọ̀ álẹ́ ọmọ abọ̀nà eṣin kàtàkàtà ọmọ ẹlẹ́sìn sún agbógun gbòòrò abọ̀rẹ̀rẹ̀ kúkúyẹ̀ kí mo bá dẹ̀rọ súlẹ̀ yẹra òlúlé ọlíyọ̀ ọmọ omi kọ̀ọ̀kan gàdòdó ìrèpé sọ̀rọ̀ káàmú mọ́dí ọ̀rọ̀ kù jòdì lúlẹ́ra omi ìlérú omi èyí rẹ̀ lérú ọmọ ìrèpé sókù wọ́rọ́ṣẹ́ ọmọ elédò báràgà ìṣílẹ́lì ògùn ọba sáó ọmọ ẹ̀tì tó kòkòrò káàmí ọdídẹjú káàárín sáó kóra ọmọ elégùn odò kún pọ̀ sí ọmọ àwọn ìwọ́ tí ogun egun odò ìbọ̀bọ̀ kù sọ̀ọ́lá lọ ọmọ igi kan bùlàbùlà kóró iṣẹ́ kelégùn odò ọmọ alálẹ̀ dúdà jìrò òun lọ́tí ògbìn ọgbà láti mú gbẹ̀ṣù ọ̀dà jìrò mú gbẹ̀wú ṣe náà akúkú gbogbo òwúrẹ̀ kàn án mú ṣubú àjọbọ ọmọ ajíwọ́ṣọlá èdè ọ̀lẹ́ yọ́yọ́yọ́ ọmọ àròṣọ mòró tàná ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ wà á jiná ọmọ ẹ̀hàn kìtìpá ìjẹ̀ṣà kẹ́hìn ọmọ jákì ìjẹ̀ṣà mọ́dẹ́yọ ọmọ ọlọ́dọ̀ àrògùn rọ̀bẹ́ ọmọ agbágbárẹ̀ yìí òkè yàálù o ìjẹ̀ṣà uṣu lulẹ̀ uṣu kan mọ́